yẹ ká kọ́gbọ́n lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá ní 1961 to 1961. Ìtàn tá a bá lẹ̀ ni wípé àwọn ọ̀tá ìta ló yé sí tó fi palẹ̀ Yorùbá sí ẹ̀yìn ní títí gbàtà wà yìí. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn, ibi méjì ni mo kàn sí. Ní tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, Oòduà ló fún mi lórúkọ. Kábíyèsí. Oòduà ló fún mi lórúkọ. And orí ìtẹ́ Oòduà ni kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ jókòó lé lórí. Nígbà tí mo wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tán, ó dẹ̀ tún mọ́ bàbá wa Adéyẹmí Aláàfin ní méjì la máa ń lọ. Nígbà tí mo wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, orúkọ tó wá tàn sí. Ó wá fún mi ní ààyè láti ṣiṣẹ́ tó yẹ kí n ṣe nílẹ̀ Yorùbá. Ibi méjèèjì ló ṣe pàtàkì nílẹ̀ Yorùbá, kì í ṣe fún mi nìkan o. Torí Ifẹ̀ lórísun, àwọn Aláàfin ló jagun lẹ̀ Yorùbá, ṣùgbọ́n Ifẹ̀ lórísun. Orísun ò ṣe é fi ṣeré. Ẹni tó jagun lẹ̀ Yorùbá tó ràn lẹ̀ Yorùbá lọ́wọ́ kò dẹ̀ ṣe é fi ṣeré. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn ọba ńlá méjì tó dàbí bàbá ilẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀lú bó tilẹ̀ wù kó dàrú tó, a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀lú. Mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹta. Mo ti bá àwọn bàbá wa méjèèjì sọ̀rọ̀ pé kán jèbù rẹ̀. Mo ti bá kábíyèsí fún bàbá yèyé Aláàfin, mo ti bá wọn sọ̀rọ̀. Bá wọn sọ̀rọ̀ fún bíi ogún ìṣẹ́jú. Ní mídẹ̀ẹ́dógún mo ṣe pé wọ́n kàn ní bàbá gbé. Mo pe bàbá wa náà, Ọọ̀ni Ifẹ̀, Ọọ̀ni Ìrìṣà. Mo pè wọ́n gbé, inú mi dùn nígbà tó máa di alẹ́ àná, wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀ gan-an. Láti mi pè wọ́n tí mi ò rí wọn rí bá sọ̀rọ̀ lórí aago, mo pe alukoro wọn. Moses Ọláfárí tẹ́rí yẹn o. Àjọjagun ọ̀rọ̀ June 12 ni o. Ọláfárí was the secretary of OPC before. Ó ti jẹ́ secretary OPC rí o. So oníṣàgbára lòun náà. Mo nígbà tí mi ti gẹ́ẹ̀dì bàbá sọ̀rọ̀, mo ní jẹ́gu rẹ o. Ọ̀rọ̀ tó bá ti sọ, bàbá ló sọ o. Máa fọwọ́ sí báyìí gbọ́dọ̀ jọ wá àkàtì àfúnlẹ̀ Yorùbá. Èmi àti Moses sọ̀rọ̀ bíi 40 minutes. Ìgbà tó máa tẹ̀lé àná, ẹ mọ̀ pé àwọn bàbá ta níwọ̀nyí, wọ́n fẹ́ràn àwọn ọmọ Yorùbá. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ó dẹ̀ ń ṣèpàdé lọ́wọ́ ni. Ọba pè wọ́n láwọn rí agbóhùn tí olóyìnbó ń pè ní miss call. Àwọn àjọ sọ̀rọ̀ náà mo tẹ̀ ní kán jèbù rẹ̀. Okun owó káwàrò ọ̀rọ̀ yẹn jẹ́ àfọ̀gbọ́n yanjú ẹ̀. Wọ́n dẹ̀ ṣàlàyé tí mi ò lè bá yín sọ nǹkan tá a sọ. Èmi náà ò tiẹ̀ lè béèrè. Kí n bá yín sọ nǹkan tí mo bá Aláàfin sọ lórí afẹ́fẹ́, àrífín ni kí n bá yín sọ nǹkan tí mo bá bàbá wa. Èmi náà ò tiẹ̀ wá ní gọ̀gọ̀gọ̀ kí n bí léèrè ń tẹ́ ẹ bá wọn sọ. Mo ti bá wọn sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ, torí kò sí ipò tó bá ti wà láyé yìí. Ọba bíi Ọọ̀ni àti Aláàfin bàbá náà jẹ́ fún ẹ. Wọ́n ti ẹ̀jẹ̀ president náà bàbá náà ti jẹ́. So àti ń bá wọn sọ̀rọ̀. Ẹ dẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn ti ń tutù láti alẹ́ ìjẹta. Ṣùgbọ́n àwọn ayélujára ó jẹ́ social media. Ẹni wàhálà tó bá ẹni kankan tó bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí, àwọn máa fi ń pawó ni. Wọ́n máa fẹ́ lójú gbogbo ìgbà kó dẹ́ dá torí ọjọ́ iwájú. Tó bá kọlu Aláàfin, ọjọ́ kan wà ní ìjà Aláàfin. Kábíyèsí. Tó bá kọlu Ọọ̀ni of Ifẹ̀, ọjọ́ kan wà ní gateway làwọn méjèèjì. Wọ́n mọ̀ gbọ́ tó mọ̀ pé ó fẹ́ ṣe nǹkan rí lọ́jọ́ iwájú. Tí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin bàbá méjì ò gbọdọ̀ dẹ́bi fúkọ̀. Bá ṣe máa pẹ̀tù, bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bí inú ilé iná ṣe ń bà láti àdẹ gbọ́dọ̀ sọ́dà rẹ̀. Ẹ̀yin ò ń dẹ́bi fọ́ba.
ìwọ ni nílẹ̀ Yorùbá. Ọba yìí jẹ̀bi. Ọba jẹ̀bi. Àṣegbé ni. Ìwà máa fọgbọ́n ọgbọ́n sọ ní ìwádìí ẹ̀dí máa tẹ̀lé máa pé bàbá ẹ jẹ́ ká ṣe báyìí. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tó wà ní ayélujára content ló ń wá ọmọ màṣà ọmọ mèṣe ẹni tó bá dẹ̀ ti màṣà tó bá ti mèṣe ó máa ń kọsẹ̀ ayé ni. So àti ń ṣiṣẹ́ lórí ẹ̀ mo ti inú mi dẹ̀ dùn fún àwọn àgbààgbà Yorùbá náà bí mo ṣe pè wọ́n níjà wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. Kì í ṣèmi nìkan ẹ bá wo ìwé ìròyìn ẹ̀rọ àwọn àgbààgbà kan ti sọ̀rọ̀. Ó dẹ̀ pé láì tí mo ti tó lẹ̀ ọdún gbogbo tẹ̀lé pé àlàáfíà. Bí ẹ bá wo ilẹ̀ Yorùbá ń sìn bí ò lè sọ pé ilẹ̀ Yorùbá wà vulnerable pé ó sílẹ̀. Ẹ bá wo nǹkan tó ń bọ̀ láti north east àwọn alákatakí sí àwọn tó lóyìnbó ń pè ní terrorist wọ́n pè ní bandit wọ́n ti gba gbogbo state yẹn ní north east. North west ni à ń wò pé ó yìí lálàáfíà díẹ̀ kí Buhari tó di president wọ́n ti wọ ọbẹ̀ wọ́n ti wọ north center. Ẹ bá wo ojúwe ìròyìn lénìí house of rep member kan sọ ó ní níjẹta wọ́n pa ní Katsina wọ́n pa èèyàn 30 nínú ilé ìjọsìn wọ́n ti lọ pa wọ́n sí o. Bẹ́ẹ̀ni mọ́sálásí. wọ́n ti lọ sí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n sun 20 people mọ́lé. Bẹ́ẹ̀ni. Ikú tó ń kojú gbà ẹni òwe ni ń pa wọ́n ni o. Ṣé bá dẹ̀ wo ìròyìn kò síjọ́ kan ní láàrin ọjọ́ 2 sí 3 ẹ gbọ́ pé wọ́n ya wọ ìlú kan ní Middle Belt. Wọ́n fẹ́ràn gbogbo ìlú ní Middle Belt especially Benue State, Plateau, Kogi, Nasarawa. Tí ẹ bá ti wá wo Kwara ibi tó àwọn Yorùbá wà Yorùbá sì ní area in Kwara. Wọ́n ti wọ ọbẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ tí ọba Àjàṣẹ́ sọ nínú social media inú mi dẹ̀ bàjẹ́ pé wọn ò jẹ́ káwọn gbádùn mọ́ àwọn ọba ti dá owó pé òun gan dá 500 àwọn ọmọ ìlú kan gbé 10 million lẹ̀ láti fi kó àwọn ẹgbẹ́ ìgbàlódé aláàbò ní vigilante office àwọn kó jọ kíkọ́ yìí máa fi ràn àwọn lọ́wọ́. Ẹ bá wá wo nǹkan tó ṣẹ̀ ní pàpà ńlá ní ọ̀sẹ̀ tó kọjá ọmọ Yorùbá gbọ́dọ̀ fúnra ẹ wo wọ́n wọ ìlú yẹn wọ́n jẹ ọjà wọn wọ́n pa ọlọ́pàá wọ́n pa àmì wọ́n pa àwọn vigilante wọ́n pa àwọn èèyàn débi pé ìlú yẹn dà kó ti tú báyìí bí ìlú mẹ́fà tó súnmọ́ ìlú yẹn wọ́n ti sápò nílùú yẹn. Bẹ́ẹ̀ náà là ń rí ní Yewa tẹ́ bá dé Yewa ń sìn wọ́n ti wọ Yewa gbogbo ìlú tó jẹ́ ìlú ìtàn òun náà ń jiyàn pé wọ́n ọ̀dẹ́ ń gbowó kékeré láti bí 10 million 100 million bó ṣe ń béèrè nìyẹn. Bí ẹ bá wọ ní Ondo State tí mo ti wá gangan ó ń jẹ́dùn ọkọ̀. Ẹ bá wo Àkókó náà àti part of Ondo State tó ṣe àbádìrì pẹ̀lú Kogi. Wọ́n ti gbàkúdà ní Kogi State. Ibẹ̀ yẹn náà gbà wọlé ojoojúmọ́ náà tẹ̀ máa jíyàn pé àǹgẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá. Èmi náà ni mo kọ lẹ́tà tá a fi bẹ̀rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí mo jàre o. Lẹ́tà tí mo kọ pé gbogbo àṣepàdé security summit òun ló bí Àmọ̀tẹ́kùn tẹ̀rí yẹn o. Òun ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi compensate mi lọ fún mi ní pilot vehicle kan àti Àmọ̀tẹ́kùn 3. Àwọn náà sanwó oṣù ẹ̀ pé nítorí pé ìwọ ló dá kínní ilẹ̀ ìwọ ló bẹ̀rẹ̀ ló kọ lẹ́tà táwọn gómìnà tó dìde gbogbo èèyàn máa pariwo Akérédolú nìkan wọn ò mọ ibi tí odò ti ń ṣọ̀bọ̀ kó tó ti fáwọn gómìnà náà wá gbé gbèsè. Mo ti wá kọ lẹ́tà ní òkè gbọ́ o sí gbogbo gómìnà àtàwọn lọ́balọ́ba pé a ní ẹ gbà mí láyè àtàwọn ẹgbẹ́ tí mo ní kì í ṣe ọ́fíìsì nìkan mo ti kó àwọn ẹgbẹ́ kan yọ tá à ń pè ní South West Security stakeholders. Àwọn ẹgbẹ́ yẹn jẹ́ 14 vigilante office wà ń bẹ̀ vigilante wà ń bẹ̀ Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ ọ̀sà àti ìbò ẹgbẹ́ obìnrin wà ń bẹ̀. Pé tá a bá kó gbogbo ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ìdábà máa kó jọ àlè ní less than 3 million people or 4 million people láti support àwọn gómìnà tí olóyìnbó pè ní synergy pé kí a ràn wọ́n lọ́wọ́ láti reduce ìwà àbàjẹ́ yìí láti dẹ́kun ẹ̀ láti make sure wípé a fọlẹ̀ Yorùbá mọ́ ṣùgbọ́n àwọn gómìnà àmọ́ kò ti kọ lẹ́tà láti January ọdún yìí February January kó dẹ̀ ti sọ̀rọ̀ ní ìwé ìròyìn ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ yìí nílùú òyìnbó àwọn gọ́ọ̀mẹ̀ntì nìkan ló máa ń handle security àwọn olóyìnbó máa ń pè ní all hands must be on deck. Ẹlòmíì tí ò ní ìbọn information ó wà very important. Nìkan ọlọ́pàá máa ṣiṣẹ́ ẹ̀dá wa pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá
àti àwọn tẹ́ ẹ bá ní ẹ jẹ́ ká ṣiṣẹ́ ètò wọn kàn tí ì dáhùn. Èmi ní structure lọ́wọ́ mo ní agbára tèmi lọ́wọ́. Mo ti láwọn ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n ní structure lọ́wọ́ tí mo ti wá kó wọn jọ nígbà tí mo jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. láì ṣe ìpàdé ní ìjẹta rírí statement ọ̀tá máa issue lórí bàbá ńlá tó máa jáde láti èmi sí ọ̀la lórí ọ̀rọ̀ mi ò dákẹ́ ṣùgbọ́n tí ìjọba ò bá pè ẹ́ kó wá ràn wọ́n lọ́wọ́ tó bá dá sí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ènìyàn á jẹ̀bi òfin o ọ̀bí kó lọ pa ọ̀daràn wọ́n pè é tó commit murder. wọ́n tíjọba bá ti ní àsọdùn pẹ̀lú rẹ̀ tọ́gbà ẹ̀ láyè á rọrùn fún ẹ kó lè ṣiṣẹ́ ẹ̀. tó àwọn mìíràn ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe wọ́n ti gbàgbé wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbàlódé lájẹ kì í ṣe di empire ńgbà yẹn. di empire ńgbà yẹn ibi kan tó ti lè gba clearance nígbà empire lọ́wọ́ Aláàfin nìkan ló lè fún clearance but nísìnyí ọba pọ̀ àwọn gómìnà ti wà nínú ìpínlẹ̀ wọn and president yìí dẹ̀ wà tó o lè improve security architecture governor láì jẹ́ kó fún ẹ lápòvà even bó tẹ̀jẹ̀ local government àtàwọn ọba iṣẹ́ yẹn á ṣe ara nǹkan tó ń fún wa ní ìfàsẹ́yìn nìyẹn tó rẹ́ lómi àní ààrẹ ló ń lọ káàkiri yẹn kí ló ń ṣe lórí ọ̀rọ̀ yìí wọn ò mọ̀ pé nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ OPC tí àìsí ìgbọ́ntó tá a lọ kí ojúbọ security ó jẹ́ kí a pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ọmọ wa ó lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wọ́n lọ sẹ́wọ̀n lórí àwọn ìjọba ń sọ pé a take law into our hand by then. bẹ́ẹ̀ni. lọ́tọ̀ ó ti fi àtàwọn ẹgbẹ́ wọ̀nyí ṣe díẹ̀ pẹ̀lú àwọn bíbí àdéhà but kò tó bíbà ní pé kí gómìnà fọwọ́ sí a coordinate strategize láti defend the region wa nìkan ló kù tó safe díẹ̀ ní gbogbo Nàìjíríà báyìí. and ìjáfara léwu táwọn gómìnà ò bá gbìyànjú lórí ọ̀rọ̀ yìí kí omi má ti ẹ̀yìn bọ̀ sí ẹ̀yìn pẹ̀ òwòrán lẹ́nu nǹkan tí mò ń ṣe ìpàgẹ́rẹ́ ẹni. àná àwọn ọba méjèèjì yìí wọ́n nírò láti play a gbọ́dọ̀ jẹ́ kí ìjà ṣẹlẹ̀ láàrin wọn tíjà bá ṣẹlẹ̀ tí ògiri ti lanu nìyẹn aláǹgbá àwọ̀ bẹ́ẹ̀ o torí àwọn ọba méjèèjì yìí lọ ní agbára wọ́n dẹ̀ ní ìtàn tó lágbára a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ kan wá dájàlẹ̀ láàrin wọn ìyẹn la fi gbé ìgbésẹ̀ tá a gbé. ẹ ṣe ẹ̀yin yẹn wa tí ẹ bá kọsẹ̀ bá wa lẹ́nu ìtàkùrọ̀sọ tó ń lọ pẹ̀lú èmi àtẹnìkan yìí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ Ìbà Gani Adams àwọn ni wọ́n ń ṣàlàyé ọ̀rìn kínníwín ọ̀rọ̀ ibi a sì ti bẹ̀rẹ̀ òun ni wípé kíni wọ́n ń wò pẹ̀lú bó ṣe ń lọ gbàgbós láàrin Aláàfin àtọ̀ọ̀ni wọ́n dẹ̀ ti ṣàlàyé fún wa ní ọ̀rìn kínníwín lẹ́kùnrẹ́rẹ́ pé táwọn ń wo òkè ńlá wípé kódà àwọn ti gbé ìgbésẹ̀ akin àwọn ti bá tọ̀tún sọ̀rọ̀ Ìbà Gani Adams lòun ti bá tòsì sọ̀rọ̀ wọ́n bá Láàfin sọ̀rọ̀ wọ́n bọ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí wọ́n sọ pé n tàn sọ òun kì í ṣe n tàn lè máa sọ lórí afẹ́fẹ́ mo ní ìṣe n tèmi náà lè máa béèrè lórí afẹ́fẹ́ wọ́n wá sọ̀rọ̀ wọ́n wá bọ́ síbi ọ̀rọ̀ ààbò tó dàbí ẹni pé ó ti dákú rẹ̀ tẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà inú mi sì dùn bí wọ́n ṣe yà á dàn bí ẹni pé wọ́n jíwèé iwájú mi wò ni Ìbà Gani Adams. bẹ́ẹ̀ bá gbàgbé kábíyèsí His Imperial Majesty ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì wọ́n pe South West Security Summit kan ǹjẹ́ ò tó bí ọdún méjì sẹ́yìn ẹ sì wà ń bẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́njọ́ náà lọ́hùn-ún ó kọjá wípé kíni lágbájá wí ó yàtọ̀ gédéńgbé sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ ẹ kanjú abẹ́ ń kó lára ń tẹ́ ẹ sọ́njọ́ náà lọ́hùn ọ̀rọ̀ yẹn ti jẹ jáde lẹ́nu yín nísìnyí pé báwọn gómìnà bí wọn bá fọ́ sowọ́pọ̀ pẹ̀lú yín ń ti ń jẹ́ ètò ààbò tó gbára nalẹ̀ tó ṣe wípé. mo fún ọ lóṣù mẹ́fà. ẹlẹ́ẹ̀ fún ọ lóṣù mẹ́fà ńjọ́ náà lọ́hùn. mo fún ọ lóṣù mẹ́fà mo ní kán bá lè fọwọ́ sí i. mo ní ọ̀rọ̀ tó jẹ́ security threat àdóhùn gbàgbé. ẹ sọ ń bẹ̀. afọ́jú tó fẹ́ kọ̀kọ̀ bí òkò yẹn ò bá sí lọ́wọ́ ẹ̀ ó wà lábẹ́ ẹsẹ̀ wọn. kábíyèsí Olódùmarè. mo mọ̀ ọ̀nà tí mo fẹ́ gbà. ṣùgbọ́n máa fi àwọn gómìnà kan má jẹ́ kí òṣèlú kó ba nǹkan jẹ́. òṣèlú kó má ba nǹkan jẹ́. ó jẹ́ kí ẹni tí wọ́n bá máa lò kán lò ó. ipò tí mo wà yìí o ìdẹ̀ tó wà ń pò yìí o
mo ti kọjá ẹni tá máa ṣe máa bẹ̀bẹ̀ káàkiri ní gbogbo ìgbà mo fẹ́ ràn ìlú lọ́wọ́ ni ẹ lọ wo fíìmù Ààrẹ Ọ̀nà Kakanfò àti ọ̀rọ̀ Fáṣọ̀rúngà. Fáṣọ̀rúngà òun á ń bẹ̀bẹ̀ o tó bá sásìkò lálàáfin máa pè pé ààrẹ ogun ti yá o. Ààrẹ ogun ti yá o. Tẹ́ bá rí ààrẹ tó bá lọ ń jagun kéékèèké bóyá wọn ti búròkù tó ń jẹ lágbàlá mọ́ ni o. Wọ́n máa ń pe ààrẹ pé ogun ti yá o lọ múra ogun o. Bẹ́ẹ̀ náà tí Ọ̀yọ́ Empire ò tẹ̀ sí ń sìn gọ́ọ̀mẹ̀ntì wà lórí oyè. Ẹ ti fún mi nípò ẹ fún mi níṣẹ́. Ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ aráàlú máa pè mí lọ́lẹ̀. Ẹni tẹ́ fún nípò tẹ̀ fún níṣẹ́. Òun la fi rí pé wẹ́ ẹ̀yin ọmọ yìí tẹ́ bá lè máa fi ràn wọ́n ládùúgbò ẹ máa ṣe. Àwọn tó nílùú tó láṣẹ ìlú ò tí ì pè wá. Báláṣẹ ìlú ò bá dẹ̀ pè ẹ́ sọ̀rọ̀ tó bá dá sí wàá fún àbùkù ni. Ọ̀jẹ̀ bíbọ̀ ń bẹ̀ ni. Wípé ẹ wá wo gbogbo ọ̀nà tá à ń ṣe lórí ọ̀rọ̀ àṣà àti ṣe àdúró. Lónìí akẹgbẹ́ kan lẹ̀ kan pè ní Ológun Festival Foundation. OPC la fi dálẹ̀ o, òun la fi promote culture wa àti tradition wa. Lẹ́ni Ológun Festival Foundation dey promote 27 festival in a year. Ọ̀ṣun Òṣogbo tẹ́ ẹ ti ń ṣe program yẹn láti bẹ̀rẹ̀. Ọ̀ṣun ló là wá lójú pé ọ̀rọ̀ àṣà àti ṣe àgbọ́dọ̀ fi ṣeré. Tá a bá ti fi àwọn aláṣekù lẹ̀ tá a bá pọ́n wọn lé. Tá a bá ti fi àwọn tó nílẹ̀ àwọn onílẹ̀ lẹ̀ tá a pọ́n wọn lé kò sí bí nǹkan ṣe lè rojú o. Àná ìṣẹ̀ṣe tẹ́rí fọ́ṣe lánàá ó wà lára àwọn tó kéde fún o. Ìṣẹ̀ṣe ò ń ṣẹ̀sìn lórí àwọn tí ò dákan mọ̀ ní ọ̀nbọ̀dìṣà kí ló ń jòrìṣà. Ẹni oríṣà dáná ń pè lóríṣà. Ẹni tó bá wà tẹ́ kó ń ṣe nǹkan tí ẹnìkan ò ṣe rí wa kò ṣàlélẹ̀ àwọn olóyìnbó á pè ní genius. Nǹkan tí àwọn òrìṣà wa ti ṣe nígbà yẹn àwọn tó ṣe dáadáa náà ni wọ́n hànà ọ̀pọ̀lọpọ̀ òrìṣà ni wọ́n hànà èyí tó gbìyànjú ni wọ́n hànà. Wọ́n tẹ̀ ń yẹ àyà ọjọ́ kan wọ́n fi ń ṣọdún fún wọn. Ẹ rí pé àwọn ìlú tó yẹ pé wọ́n fi nǹkan tí wọ́n bá láyé tó wọ́n fi ṣeré bí àwọn Asia àwọn náà di ajé àgbáyé mú lé ní. Tẹ́ bá wo Asia ló di ẹ̀kọ́nọ́mì àgbáyé mú torí pé wọ́n fi ìṣẹ̀dálẹ̀ wọn ṣeré ni. Kábíyèsí. Ibò àwọn òyìnbó tẹ́rí tó ń dé táyẹ̀ mo ti travel lọ sí 56 countries ní àgbáyé. Mo wá sí gbogbo kí ni àṣeyọrí wọn ọkàn dé táyì ni o gbogbo nǹkan tó ń ní wọ́n ń tọ́jú ẹ̀ lábẹ́lẹ̀. Ṣùgbọ́n ní Nàìjíríà a mọ̀ yàtọ̀ láàrin ẹ̀sìn àṣà àti ìṣẹ̀dálẹ̀. Kábíyèsí. The Nigeria don't know the difference between culture, religion, and tradition. There is a very long, very wide difference between culture, tradition, and religion. Ẹlòmíì bá ti ń ṣe ẹ̀sìn tiẹ̀, a fẹ́ fi bà gbogbo àṣà jẹ́, a fẹ́ fi bà gbogbo ìṣẹ̀dálẹ̀ jẹ́. Tó bá dẹ̀ fi bà ìṣẹ̀dálẹ̀ jẹ́, kò ti bà orísun ẹ̀ jẹ́ nìyẹn. Tó bá ti tọ́ àṣà ẹ nù, tó tèdè ẹ, tó wọṣọ ẹ, tó fi lẹ̀kẹ̀ sọ́rùn, kò ti di ẹrú sí ìran míì nìyẹn. Tó bá ti ìná àtẹ́tí tiẹ̀, o ti ń di inferior sí àwọn ìran míì. Wọ́n ní a ti ṣe bí Yorùbá láàrin Yorùbá ò lè ṣe bí bàbá ẹnìkan. Ẹ ṣe Ìbà Gani Adams kó tó di pé. Inú mi dùn pé pàdé conference yẹn ní Ilé-Ifẹ̀. Mo wà ń bẹ̀. Tẹ́ ẹ̀ bá tẹ̀ di gbogbo nǹkan mú ẹni nǹkan tí mo suggest lára nǹkan tí mo suggest ní conference yẹn ni pé Àmọ̀tẹ́kùn tá a dálẹ̀ ìgboro nìkan l'Àmọ̀tẹ́kùn wà. Forest ni ogun ti ń jà wá. Ẹ̀yin gómìnà wa nínú Àmọ̀tẹ́kùn yín ẹ lọ dá forest department nílẹ̀. Ọ̀yọ́ ti dálẹ̀ báyìí o, Èkìtì ti dálẹ̀ o. And Ondo State náà wọ́n ti dá forest department nílẹ̀. Inú mi dùn àwọn Ogun State wọ́n ṣe ìmẹ́lẹ́ lórí Àmọ̀tẹ́kùn wọ́n pay high priority sí. Ṣùgbọ́n nígbà tí mo pariwo Ogun State ti wọ́n ti serious pẹ̀lú Àmọ̀tẹ́kùn wọn báyìí o. Èkó nìkan là ń bẹ̀ pé kí àwọn náà wọ́n dá Àmọ̀tẹ́kùn lẹ̀. Tá Àmọ̀tẹ́kùn náà bá strong dé á ṣe díẹ̀ nú ẹ̀. Gbogbo ọ̀nà la gbọ́dọ̀ gbà àgbọ̀dọ̀ lọ́gbẹ́dọ̀ pé mo ti kó South West Justice ṣe kó dájọ́ pé ká má pè ìjọba pé kí wọ́n múra sí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Wọ́n bá lo Àmọ̀tẹ́kùn tá a bá ti kó àwọn ẹgbẹ́ mẹ́rìnlá yẹn jọ tá a bá ti máa jẹ pẹ̀lú Àmọ̀tẹ́kùn à ń flush gbogbo criminal tó wà nílẹ̀ Yorùbá. Tó wà nílẹ̀ Yorùbá èyí ó sì tún ran ìjọba àpapọ̀ náà lọ́wọ́.
láàrin oṣù mẹ́fà tàbá fi òtítọ́ ṣe àti òdodo. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín bí n bá ti gbọ́ yín yé táwọn ọmọ nàìjíríà gbọ́ yín yé dáadáa ní ìsìn lára ìpèníjà nǹkan tí ó dàbí adínàgbò òkú fún yín ní ìsìn báyìí bẹ́ẹ̀ ṣe sọ ní sọ́mìtì tó wáyé ní ọ̀jájá resort nílé Ifẹ̀ lọ́dún náà lọ́hùn. ẹ̀wọ̀n tí Òṣogbo yẹn atọ́kùn. nígbà tí a jọyìn oṣooṣù oníyà 2000. àwọn tó máa ń ṣọ̀fún Òṣogbo wọn ti 2000 lọ. ṣùgbọ́n nígbà tí OPC join láàrin ọdún méjì a inject 25 to 30,000 people to Ọ̀ṣun. adẹ̀bẹ̀ tí ń wọṣọ funfun wá síbẹ̀. nígbà tí a bá dẹ̀ wọ bẹ̀ ìròyìn á wá fún àwọn oníwèé ìròyìn bí wọ́n bá dẹ̀ ti rérò tí ẹ ti ń ṣe nǹkan máa gbé bí àwọn mídíà ṣe pay attention sí Ọ̀ṣun Òṣogbo nìyẹn. gómìnà kan tó wá débẹ̀ tó fẹ́ràn àṣà gómìnà Oyinlọ́lá ó ti wọ́n support ọdún mẹ́rin tó Oyinlọ́lá ti wá fi support pẹ̀lú ìlú Òṣogbo àti kábíyèsí Àtaọ́jà pẹ̀lú OPC pẹ̀lú Oyinlọ́lá UNESCO recognize Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo ti lọ bẹ̀rẹ̀ kì í ṣe bá máa ń gbowó bẹ́ẹ̀ o ṣùgbọ́n inú wa dùn sí Òṣogbo pé wọn fi àṣà wọn àti ìṣẹ̀dálẹ̀ wọn ṣe wọ́n dẹ̀ compensate mi kí tó di ààrẹ. àwọn Àtaọ́jà tó wà lórí oyè yìí ó kú mi lóye ìlú yẹn nígbà tí kí tó di Ààrẹ Ọ̀nà Kakanfò kí tó di Ààrẹ Ọ̀nà Kakanfò kó ti gba oyè 56th chieftaincy title. kábíyèsí Olódùmarè. àgbọ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ jàǹgbára láti 1993 ìgbà tí mo wà ní age of 23 tó wà non-election June 12 mo join ìgbà jàǹgbára. even though OPC táwa ń sọ yìí ọdún kan lẹ́yìn ìgbà tí mo join ìgbà jàǹgbára ládàálẹ̀ ní 1994 ẹ wá wo nǹkan tó ju OPC ti rí Yorùbá kọ́nà jẹ́ kí Yorùbá borí ní. ẹni tó bá ran Yorùbá lọ́wọ́ ó lọ balẹ̀ Yorùbá. a bá ṣe nǹkan dáadáa mẹ́wàá nǹkan tó bá kù díẹ̀ káàtó bí ẹyẹ kan bí méjì tó oníwèrò ìfẹ́kígbé òní Yorùbá máa sọ. wọn ní sọ nǹkan dáadáa mẹ́wàá láti ṣe orí òdẹ lè ṣe kó má mì. lẹ́yìn ọba kó ọmọ tó wọ 5 million jọ kò sí bó ṣe ní kó abèṣe jọ. ṣùgbọ́n a ti kó àwọn abèṣe yẹn dànù báyìí o ẹ̀rí pé wàhálà ó kù sí dé ó ṣe nǹkan tí ò dáa láti bí ọdún márùndógún kò sí pátápátá. àdúró akọ̀ndúró ni pé ẹ máa bú wa ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó dáa. ìṣẹ̀dálẹ̀ Yorùbá dá wa lájọ́ tó bá yá. mo dẹ̀ ṣàdúrà wípé Ọlọ́run ó wọlá àwọn aláṣekù ẹ̀ dẹ̀ ṣe àṣeyọrí lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn èròǹgbà dáadáa tẹ́ ẹ ní fún wípé kí ọmọ aládé ọmọ Oòduà ọmọ Yorùbá kí wọ́n ó sùn kí wọ́n fẹ̀dọ̀ lórí òróǹro kọ́rọ̀ ètò àbòkóró tó Ọlọ́run ó kún yín lọ́wọ́ bá a bá gbọ́ yín yé dáadáa ní ìsìn. alára nǹkan àkọ́kọ́ tó ń dàbí ẹni pọ́n sadínàgbò òkú ni wípé àwọn tó wà nípò àṣẹ wọ́n ti da ọ̀rọ̀ òṣèlú pọ̀ mọ́ ọ̀rọ̀ ààbò wọn ò fún yín ní àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. kí ni tó tún láti gbà tẹ́ ti di Ààrẹ Ọ̀nà Kakanfò kí la tún lè tọ́ka sí wípé yàtọ̀ fún wípé kò sí ìfọwọ́sowọ́pọ̀ dandan kan pẹ̀lú àwọn alágbára àwọn tó wà nípò àṣẹ kí ni tó ń dì yín lọ́wọ́. mo ti sọ̀rọ̀ security mo ti sọ̀rọ̀ ìgbìyànjú mi lórí ọ̀rọ̀ àṣà àti ṣe. ìkẹta ni pé mo lọ dá ẹgbẹ́ kan nílẹ̀ nílùú òyìnbó tó yàtọ̀ sí OPC tí à ń pè ní Oòduà Progressive Union OPU. ẹgbẹ́ yẹn ti wà ní 103 countries 103 ní ọjọ́ tá à ń ṣe Ọ̀ṣun Òṣogbo ní òde lọ sí Amẹ́ríkà o ọjọ́ tá à ń ṣe Ọ̀ṣun Òṣogbo òun ni wọ́n lọ́ọ̀ṣì OPU ní Amẹ́ríkà and mo dẹ̀ rán representative kó lọ represent mi ní ìlú Chicago and ìyẹn nìkan kọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Buba Galadi máa sọ nítorí bí oṣù kan sẹ́yìn. ó ní nípa tí àwọn OPC fẹ́ lé Fúlàní kúrò ní Ìlọrin làwọn lọ gbé Buhari dìde kó wá bá àwọn sákò OPC. ó nípa táwọn gbé Buhari dìde ni pé kó bá àwọn sákò ẹ̀ pé òun ló ti lórúkọ dáadáa ní náà táwọn lè lò. ó nítorí pé àwọn ti wò pé OPC lè fi àjẹ àwọn Haúsá tó wà ní Southwest. pé pàtàkì àwọn wá ṣe kí ní intelligence report wá bọ́ sọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè tó jẹ́ ọmọ Yorùbá Ọbásanjọ́. ó nígbà tó ti rí pé nǹkan táwọn fi gbé Buhari bíi táwọn fẹ́ fi èdè ìfún nìyẹn pé wọ́n bá wọn sí pẹ̀lú OPC dáadáa. pé nínú nǹkan méjì táwọn fẹ́ ṣe àwọn àṣìbẹ̀yẹ kan. ó ní ìkejì ni pé àwọn jẹ́ kí Buhari di president. nǹkan táwọn dẹ̀ fẹ́ kó ṣe gẹ́gẹ́ bí olórí kó ṣe against àwọn ọ̀ràn yòókù. ẹ lè wo nǹkan tó ti wá kiri ẹ wo nǹkan tó ti wá rí nígbà tí bàbá Ọbásanjọ́ wà ní president
wàhálà tá a rí lọ́dún mẹ́jọ tó wà lórí oyè ní 10% ẹ̀gbọ́n lórí gbogbo president tó wà lórí oyè nísìn ìyẹn gan ló wíkì ní OPC nígbà yẹn òun ló wíkì ní ẹ̀ tí ò jẹ́ kó strong kó jẹ́ kó strong tẹ́yọ̀ bá tẹ̀ ní ọmọ líle lásìkò ẹ̀ o ò ní sọ dànù nítorí tí ọ̀tá bá wọlé ẹ má pè nítorí wèrè ìta látòní ní àwọn òṣè wèrè ọmọ líle ní ayé àtijọ́ tí àwọn kan bá rí ọmọ líle ládùúgbò wọn máa ní kó lọ join sójà tó bá join sójà ó lè depend on lọ́jọ́ tí ewu bá ń bọ̀ ṣùgbọ́n Yorùbá àwọn ọmọ líle tó lágbára tó jẹ́ akọni wọ́n dà wọ́n nù wọ́n fi agbára òṣèlú wọ́n fi wíkì wọn ìmíì wọ́n fowó rà wọ́n òun ló ti pàṣẹ pé agbára tí ó fi tì ní tẹ́lẹ̀ ó reduce àwa náà dẹ̀ ti wò pé àwọn alágbára wọn bẹ́ẹ̀ nǹkan tó dáa àwa náà bẹ̀ tí ń fọgbọ́n ṣe òṣèlú nìyẹn. ọ̀dà ẹ ṣe àdúpẹ́ inú mi dùn pé àti ẹ̀ pé ẹ bá a sọ̀rọ̀ èyí tẹ́ ẹ sọ yìí náà awẹ́ obì kan ní àjẹdọ́yọ̀ gbogbo àgbáyé ni wọ́n ń gbóhùn yín báyìí ẹ sì gbé àwa náà dẹ̀ ṣe àwọn iṣẹ́ kan tó tọ̀ lábẹ́nú tí ó fi jẹ́ wípé àwọn tó wà nípò àṣẹ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà kódà tẹ́ dábí àpáta àṣò tí wọ́n fi lóore ọ̀fẹ́ láti rí wípé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín ntí lára ntí ń kọ àwọn èèyàn lẹ́mìnú ìṣẹ́jú kan oṣù ni mo fẹ́ fi yọ̀ǹda yín torí pé mo fẹ́ káwọn aráàlú ọ̀dá sí o ni pé wọ́n lé ẹ̀yin gan àwa ọmọ Yorùbá gan pẹ́nu wọ òkò Ìbà Gani Adams ṣe é wò wípé yàtọ̀ fún ọ̀rọ̀ ààbò tá a bá mú kú ṣé Yorùbá sẹ́nu wa lè ṣọ̀kan. ẹnu wa ṣọ̀kan ìkíní ni pé tẹnu wa máa fi ṣọ̀kan ni wípé àwọn bàbá tá a bá láyé a gbọ́dọ̀ máa fẹnu tẹ́ńbẹ́lẹ́ wọn mọ́. bẹ́ẹ̀ ṣe rí mi ẹ̀sìn mẹ́lẹ̀ta ni mò ń ṣe. èmi náà mọ̀. bàbá mi muslim ni mi ò fi muslim lẹ̀ ìyá mi christian ni ṣọ́ọ̀ṣì ló gbé wa lọ tí mo fi dàgbà mi ò fi ṣọ́ọ̀ṣì mi ò fi christian lẹ̀. àbáláyé ìgbà tá a wọnú jàǹgbara la bá àbáláyé a gbọ́dọ̀ fi kíní ilẹ̀ o ọkọ̀ fẹnu bàjẹ́ ni àwọn nǹkan tó dá wà bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká fẹnu tún ṣe padà. ìyẹn tá a bá ti fi ẹnu bá àwọn nǹkan tá a jogún bá tó jẹ́ elemental base tó dẹ̀ jẹ́ pé heritage wa síbẹ̀ ni wàá ṣe lè tó. torí kẹ́ ẹ tó rò wọ́n ti rò ó kẹ́ ẹ tó sọ wọ́n ti mọ̀ ọ́. tó nípa tẹ bá dẹ̀ lọ ń yàgbẹ́ sí ojú ìbọn agbára tóun náà ní òun náà máa fi ṣépè fún ẹnu yóò ní kó. tẹ́ ẹ bá fi pa gbogbo nǹkan tẹ́ ẹ nílùú yín ó lè jẹ́ kẹ́nu tètè kó ń gbà mí o. ọ̀rọ̀ prayer church àti mọ́ọ̀sì rọrùn ìyẹn kọ́kọ́ mójútó yẹn èkejì ní òṣèlú. òṣèlú wa lọ alájọbí ló máa bó bá wà ní òṣèlú máa tọrọ àlàáfíà fúnlẹ̀ Yorùbá jẹ́ kí ilẹ̀ Yorùbá jẹ́ pọ̀ ìkejì ó tẹ̀lé. tó bá wà nípò òṣèlú no matter party tẹ bá wà tó bá ti di ọ̀rọ̀ ẹ̀yà wa ẹgbàgbé pàtì sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ilẹ̀ fúwájú ilẹ̀ Yorùbá báwọn Fúlàní àtàwọn sáyé máa jẹ́ nìyẹn ẹni tó wà ní APC nsìn ẹni tó wà ní PDP ẹni tó wà ní ADC ẹni tó wà ní Labour tó bá ti rí kí wọ́n fẹ́ ja ìjà against ìran kan wọ́n á gbàgbé ọ̀rọ̀ pọ̀ wọ́n á jókòó pé báwo làwọn ṣe fẹ́ defend ìran wọn báwo làwọn ṣe fẹ́ fìyà jẹ àwọn ọ̀rọ̀ yòókù ṣùgbọ́n Yorùbá ò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ pàtì ẹ̀yẹn ló máa gbé sọ́wọ́ pé èmi àti eléyà àjọ ń ṣe pàtì kan àlè ṣe ó dẹ̀ affect wa seriously tí àbátì ìlú consciousness wa beyond partisanship kò sí bí ẹnu wa ṣe lè kó ìkẹta ni wípé ẹ̀sìn Muslim ni mí mi ò lè jókòó ti Christian Christian ni mí mi ò lè jókòó ti àbáláyé ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀ ṣé wàá torí pé o ti jẹ́ Christian wà náà òun Yorùbá ni ṣé wàá nítorí o ti jẹ́ Muslim òun ṣọ̀rọ̀ ọmọ Yorùbá ni even àwọn ọba wa kan náà wọ́n níṣẹ́ láti ṣe wọ́n ti ń pera wọn sí Christian ọba Muslim ọba and ọba ní custodian of culture and tradition ọba pa lórí gbogbo ẹ̀sìn ni ntòlówùkú tá a máa ń wí náà kí Christian yẹn tó bá ti torí oyè ó ti mọ̀ pé gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló gbọ́dọ̀ bá ṣe. tó bá jẹ́ Muslim ní ẹ̀kọ́ tó dórí oyè ó ti mọ̀ pé gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni ó gbọ́dọ̀ bá ṣe. ọjọ́ iléyá kò tẹ̀lé ìlọ yídì tí àwọn àfà àti jọ̀mọ́ bá kò ní yídì wàá gbà wọn lálejò wàá ṣí wọn lálejò wàá bá wọn ṣọdún. ọjọ́ àjíǹde àti Christmas bó o bá jẹ́ Christian tó o lè lọ ṣọ́ọ̀ṣì wàá gbà wọn lálejò wàá hò tán wàá bá wọn ṣọdún. tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀báyé ẹ
first class ọba ó gbọ́dọ̀ ní festival méjì tó gbọ́dọ̀ máa ṣe second class ọba first class at least ẹyọ kan níye pé kó régún tó ń bọ̀ kó ní ẹtì bá láàbò òfẹ́rẹ́ ìyẹn ìjọba o ìjọba o torí nǹkan tí o jókòó lé lórí olùtakò yẹn ọba dẹ̀ ní ń takò nǹkan ò lè lọ bó ṣe.